Elisa. O ko mi ni Sidikatu. Kilo ko yin. O ko mi ni Ibrahim Ekinibakari. Itele tawon yan mo si Kesari. Ayin ni Kesari. Ben. Ayin la mo yin bo. Nínú film. Nínú film. Ben. Mo ní ìbéèrè mẹ́fà tí mo fẹ́ bi léèrè. Ṣé da lo. Adayin. Ṣé mo yin agbe. Say that again. Ṣé mo yin agbe. Sit. Ṣé mo sit. No, no kì í yàgbẹ́. Mo máa ń lọ toilet. Ẹ kì í yàgbẹ́. Ben. Tí tẹ́ bá sọ mo ọrùn. Mi kì í sùn rárá. Mo máa ń sleep ni. I máa sleep. Ben. Ṣé obìnrin ló máa ń kọnu sí yín àbẹ́yìn ló máa ń kọnu sí obìnrin? Obìnrin ló máa ń kẹnu sí mi. Ṣé ẹ máa ń jẹun? No, mi ò kì í jẹun. Mo máa ń eat ni. Ẹ máa eat? Yeah. Okay, last question. Mo ṣe bínú. No. Bí mi ṣe ní bínú ọwọ́ yín ló wà. Ṣé yín ẹ kò continue. Ẹ má bínú. Ṣé ẹ lè bímọ 50? Táǹfààní bá wà, mo lè bímọ 500. Ẹ mọ̀ pé ajá ni mí. Ẹ ṣáà mo bá jà ṣe máa ń bímọ. Lọ́dà ń gbọ́dọ̀ yín dàrú. Get out jọ. My name is Sidikatu the interviewer. I just lost it. God bless you.